Ṣé o mọ̀ pé ìtàn Kéènì kò parí nígbà tí ó pa Ébẹ́lì arákùnrin rẹ̀? Ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn náà ó ní àṣírí tó pọ̀ gan. Kí ló dé tí Ọlọ́run fi dá a sí tí ó sì jẹ́ kó tẹ̀síwájú nínú ayé? Ọ̀pọ̀ wa mọ ìtàn Kéènì àti Ébẹ́lì, ṣùgbọ́n apá kan péré ni a mọ̀. A kò mọ bí Kéènì ṣe gbé ìgbé ayé rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Kí ni àmì Kéènì túmọ̀ sí gangan, àbí ohun tí ó ṣẹlẹ̀ sí ìdílé rẹ̀, ti pé àwọn wo ni Kéènì bẹ̀rù wípé yóò pa òun? Ìbéèrè yìí àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun ni a ó máa tú lónìí. Ẹ tẹ̀lé mi ká lọ. Ní ìbẹ̀rẹ̀ ayé, Kéènì àti Ébẹ́lì jẹ́ arákùnrin. Àwọn ni ọmọ àkọ́kọ́ tí wọ́n bí sí ilé ayé lẹ́yìn ìṣubú Ádámù àti Éfà tí ń ṣe òbí wọn. Àwọn ìwé ìtàn kan jẹ́ ká mọ̀ pé Ébẹ́lì ní ìbẹ̀rù àti ìfẹ́ Ọlọ́run gan, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Ádámù bàbá wọn fi kọ́ wọn láti máa rúbọ sí Ọlọ́run. Ébẹ́lì mú nínú ohun ọ̀sìn rẹ̀ èyí tí ó dára jù. Kéènì náà ṣe tirẹ̀, ṣùgbọ́n ọkàn rẹ̀ kò mọ́. Ọlọ́run wo ọkàn wọn, ó gba ti Ébẹ́lì, ó kọ̀ ti Kéènì. Ìbínú bẹ̀rẹ̀ sí í jọba nínú Kéènì. Ọlọ́run kìlọ̀ fún un. Ẹ̀ṣẹ̀ ń dúró ní ọ̀nà rẹ̀, ṣùgbọ́n ó lè ṣàkóso rẹ̀. Kéènì kò gbọ́. Ó pe Ébẹ́lì lọ sí oko níbi tí ẹnìkan kò sí níbẹ̀. Ó sì dìde sí arákùnrin rẹ̀ títí tí ó fi pa á. Lẹ́yìn èyí, Ọlọ́run dá a lẹ́bi. Ilẹ̀ kì yóò so èso fún ọ mọ́. Èyí ni pé àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí àgbẹ̀ lórí ilẹ̀, Ọlọ́run ká a kúrò. Níbẹ̀rù gidi, ó sì sọ fún Ọlọ́run pé ẹnikẹ́ni tí ó bá rí mi yóò pa mí. Ṣùgbọ́n ta ni ẹnikẹ́ni náà? Ní àkọ́kọ́, ó dàbí ìbéèrè tí kò ní ìdáhùn. Ṣùgbọ́n bí a bá wọnú Bíbélì dáadáa, a ó rí i pé Ádámù àti Éfà bí ọmọ púpọ̀. Kì í ṣe Ébẹ́lì àti Kéènì nìkan ni wọ́n bí. Bí ọdún ṣe ń lọ, ìdílé wọn bẹ̀rẹ̀ sí í gbòòrò sí i. Nígbà tí Kéènì ṣe ẹ̀ṣẹ̀ yìí, ó ṣeé ṣe kí ọ̀pọ̀ ènìyàn ti wà lórílẹ̀ ayé. Nítorí náà, ẹnikẹ́ni túmọ̀ sí àwọn ará àti ìran Ádámù tí Kéènì mọ̀ pé wọ́n lè gbẹ̀san ìwà búburú yìí lára òun. Ṣùgbọ́n ó tún jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kò pa Kéènì. Dípò bẹ́ẹ̀, ó fi àmì kan sí i lára kí ẹnikẹ́ni má bàa pa á. Bíbélì kò sọ ohun tí àmì náà jẹ́, ṣùgbọ́n ó fi hàn wá pé Ọlọ́run dá a sí, ó sì fún un ní àǹfààní láti tẹ̀síwájú. Kéènì kúrò níwájú Olúwa, ó sì lọ sí ilẹ̀ Nóòdì, ó sì bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. Ó fẹ́ obìnrin, ó bí ọmọ, ó tún kọ́ ìlú pàápàá. Àwọn ìwé ìtàn àtijọ́, bí ó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe abala Bíbélì, ṣùgbọ́n fún ìtọ́kasí àti ìrònú jinlẹ̀, wọ́n fi hàn wá pé Kéènì di olùdásílẹ̀ ìlú. Ìran rẹ̀ kọ́ ọgbọ́n, ṣùgbọ́n kì í ṣe ti Ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbòòrò. Ọ̀pọ̀ ìgbà, ìdàgbàsókè náà kò ní ìtumọ̀ pé Ọlọ́run ń bẹ níbẹ̀. Àwọn ìtàn kan sọ pé Kéènì gbé pẹ̀lú ìbànújẹ́ tí ó jinlẹ̀, kò lè gbàgbé ohun tí ó ṣe. Ó di àǹsáǹsá kiri, kì í ṣe kúrò lọ́dọ̀ ènìyàn nìkan, ṣùgbọ́n kúrò lọ́dọ̀ ara rẹ̀. Ẹ jẹ́ ká sọ òótọ́ fún ara wa. Kéènì ṣe àṣeyọrí nínú ayé, ṣùgbọ́n ó jìnnà sí Ọlọ́run. Ó kọ́ ìlú, ó ní ìdílé, ìran rẹ̀ sì dàgbà. Ọlọ́run kò sí nínú ìran àti ìtàn rẹ̀ mọ́. Èèyàn lè ní ohun gbogbo nínú ayé yóò sì pàdánù Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ sí Kéènì ní ìparí? Bíbélì kò sọ kedere bí Kéènì ṣe kú, ṣùgbọ́n ó fi nǹkan pàtàkì hàn. Ìran rẹ̀ tẹ̀síwájú. Ayé tí ó kọ́ tún padà parun nígbà ìkún omi. Ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tí Kéènì kó jọ kò pẹ́ títí láé. Àwọn ìtàn kan nínú ìwé àtijọ́ dábàá pé ikú Kéènì wá láti ọwọ́ ọmọ rẹ̀ ní àṣìṣe. Ìyẹn dàbí ìtàn àti ìdáhùn sí ẹ̀jẹ̀ Ébẹ́lì.
arákùnrin rẹ̀ tí ó pa. Ní ìparí, ẹ̀ṣẹ̀ tí Kéènì ṣẹ̀ kò fi sílẹ̀. Ìtàn Kéènì kì í ṣe ìtàn ìgbàanì nìkan, ó jẹ́ ìkìlọ̀ fún wa lónìí. Ẹ̀ṣẹ̀ kì í bẹ̀rẹ̀ nílá, ó ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Àwọn ìbínú kéékèèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn náà ló máa ń padà di ńlá síni lára. Ó lè ṣàṣeyọrí, ṣùgbọ́n kí o pàdánù Ọlọ́run. Bẹ̀rù tó burú jù kì í ṣe ti ènìyàn, ó jẹ́ ti ọkàn. Ohun tí kò bá sí Ọlọ́run nínú rẹ̀ kì í pẹ́ títí láé. Kéènì ní àǹfààní láti yí padà, ṣùgbọ́n ó kọ̀. Ṣé ìwọ náà yóò gbọ́, tàbí ìwọ náà yóò tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ? Padà sí ọ̀dọ̀ Ọlọ́run kí ó tó pẹ́. Bí ìtàn yìí bá kọ́ ọ ní ẹ̀kọ́, bá mi tẹ subscribe kí o sì fi fọ́nrán yìí ránṣẹ́ sí àwọn ẹlòmíràn.